bá a bá lọ túnú tàwíìdì wò ká gbọ́ Ọlọ́run ọba lọ́kan ìwà lábà ń bẹ. bá a bá wá débi irun àní kankan tá a bá ń bẹ tó kọjá wà. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. ìwà lábà níbi irun bá a bá dé nígun àwẹ̀. Ebi tá a fi panúkọ́ lọ́lọ́ nídìí fún kankan. أما كتب الذين من قبلكم لعلكم تتقون. Tátàkùnlẹ̀ ti bẹ́ẹ̀ ni kìí ṣe tìbẹ̀rù Ọlọ́run. Àwa ni kíyàn fi sá fún ẹ̀ṣẹ̀ kọ́ má lè débi tó ti ṣe lọ́hùn. Ìwà lábàá ń bẹ. Bá a bá débi sàká. Ìtọ́lọ́run torí ẹ̀ gbé sàká kalẹ̀ ìwà ni. إنما الصدقات للفقراء والمساكين والآملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين. Gbogbo àwọn tọ́lọ̀ ń kà kalẹ̀ lè gbogbo bó ṣe kà á nì. Ọlọ́run ń tírèènì wa ni pé má yà aládàájẹ ìwà náà ni. Bàbá wa débi ọ̀rọ̀ hájì ọ̀tẹ̀ wa làmọ́lẹ̀ ń bẹ̀ wọ́n. Al-hajju ashhurun ma'lumatun faman farada fihinna al-hajja fala rafasa wala fusuqa wala jidala fil hajji. Àjẹrọ̀fọ́sà àti bùsùkù àti tìjára. Ìwà náà lọ́lọ́run tírèènì wa ń bẹ̀ pé má yà pòkì tó bá ti dọ̀hún. Ajá wípé gbogbo tẹ́yà bá lóun ṣe kanu tàbí tí ọba ti níwà nǹkan waste time. Ajá sí pé bẹ́yẹn bá ṣe kanu márààrún yàbí tẹ̀ ń ṣe márààrún ló pé lára rẹ̀ tí ọba ti níwà ń waste time rẹ̀ ni. Bó kírun tíwájú rẹ̀ dúdú tí ọba ti níwà ń kí lásán ni. Ẹni tí yẹn bá wá bá ìwà lọ́dọ̀ rẹ̀. Òun lọ̀gá wòlíì. Allahu hayatakum. Lẹ́yìn rẹ̀ irọ́ ló kù wá. Lẹ́yìn rẹ̀ irọ́ ló kù. Gbogbo mọ́tàbà tó wà nínú màkámà. Gbogbo àwọn àpò tó wà nínú màkámà. Tá a máa gùn. Tá a máa gùn. Tó bá pé ipò kan bá ń bẹ tó ga jù ni. Tó bá pé ipò kan bá ń bẹ tó ga jù ni. Tó ju wà lọ. Tó ju ìwà lọ. Àwọn iná Ọlọ́run ní lọ́wọ́ innaka la'ala innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim. Ọlọ́run ò fi máa ròyìn ànábì. Sallallahu alaihi wasallam. Kò fẹ̀sìn ròyìn ẹ̀. Ìwà ni. Ìwà lè ròyìn ẹ̀. Adéyẹn lé yẹn 124,000 tó wá mú kan bẹ́ẹ̀ tó níwá innaka la'ala. Khuluqin azim. Ìgbà téèyàn ní ìyẹn wá 24,000 tó bá mú ẹyọ kan tó bá fi wà ròyìn rẹ̀. Innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim. Kèdè káwọn yòókù náà níwà. Àmọ́ ẹni ìwà rẹ̀ tọ́lọ́run lọ́rùn jù. Ẹni ìwà rẹ̀ tọ́lọ́run lọ́rùn jù. Tó tẹ́ lọ́rùn jù. Innaka. Ọ̀rọ̀ tó wá jẹ́ làwọn ọlọ́run kọjá ń tàṣẹ máa dá òtì pé. Ọ̀rọ̀ tó wá ti jáde látọ̀dọ̀ Ọlọ́run kọjá dáàmà dá òtì pó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Ṣé báwọn rẹ̀ ló ti jáde? Ṣé báwọn Ọlọ́run ló ti jáde? Ó sì mọ̀ wá jura wa lọ. Tó bá pé nǹkan mi ń bẹ ní màkámà. Tó bá pé nǹkan mi ń bẹ ní ipò ní màkámà. Tó ju wà lọ. Tó ju ìwà lọ. Òun náà ní èròyìn ànábì. Gbogbo màkámà tí ẹ bá wù kógùn. Tí wà bá ti sí bẹ́ẹ̀. Màkámà yẹ̀yẹ́ ni. Ìwà lọ̀gá gbogbo nǹkan. Òun wà ní nǹkan tí mo bá lọ́dọ̀ sí òkú kọ́. Bàbá Mufti wọ́n ní ìwà yìí làwọn bá lọ́dọ̀ bàbá wa Ọlọ́run kẹ́mi púpọ̀. Ayalakumullah. Wọ́n ní lè ṣàkóso máa ìrọ̀lẹ́ òkú.
Ayyadakumullah. ìjọ wà sí mo bá ní sọ gbogbo tọrọ òfin nípa àfáàtà yóò tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá Mufti níjọ́ wá sí ìyàwó ni báwọn bá ní gbogbo tó dáwọn mọ̀ nípa bàbá wa Ọlọ́run kẹ́mi làwọn bá sọ ní ẹlòmíì ò tún dààmú. Ìtẹ́ sọ díẹ̀ òun náà ọjà máa ogun tó kù. Bàbá ní ìwà bàbá lẹni dáa ṣe nǹkan kan fún un tì ní dáadáa síwájú. owó ilé ìtẹ̀ra dúpẹ́ ilé èso rẹ̀. Bàbá ní gbogbo eléyìí tẹ wá dúpẹ́ rẹ̀ yìí àwọn èso rẹ̀ àwọn ṣètọ́ ni o. Ayyadakumullah bí wọ́n ṣe bẹ̀rẹ̀ wà náà. Níjọ́ tí màmá wa àgbà kú. màálù tó káyà ni wọ́n gbé wá. Odidi màálù tó káyà ni wọ́n gbé wá. níjọ́ tá à ń ṣe mufti. Níjọ́ tá à ń ṣe mufti. níjọ́ àtúnṣe ìyàwó. Níjọ́ àtúnṣe ìyàwó. màálù tó káyà. Adá màálù bàbá wọn náà ń kẹ́mi yọ sọ́tọ̀ báyìí ni. Ẹ tún fowó lé ìgbìmọ̀ gbàdá náà. yàgò sí mọ́ àsóre nù. Bàbá ní sáwọn wá sóde nù ni. ọ̀sẹ̀tọ́ ni. Bàbá láwọn ṣètọ́ ni o. bẹ́ẹ̀ ìyá sì gbọ́dọ̀ mẹ́tọ́. Bàbá níyẹn gbọ́dọ̀ mẹ́tọ́. ìyẹn gbọ́dọ̀ mẹ́tọ́. Bàbá níyẹn gbọ́dọ̀ mẹ́tọ́ o. wà nínú àwọn àdúrà mi tí mo ṣe yẹ ọwọ́. Ayyadakumullah. tí mo kọ. Ọ̀kan náà àwọn tíra tí bàbá wa kọ. máa kọ síbẹ̀ yìí pé ẹ̀tọ́ ti. Bàbá Mufti láwọn kọ sínú tíra náà Hukukul Insan. ẹ̀kọ́ ti. Wípé ẹ̀tọ́ tèèyàn. wọ́n síwájú ẹ̀tọ́ lọ́gbà. Ìmọ̀ síwájú ẹ̀tọ́ Ọlọ́run gbà míì, á ṣètò èèyàn síwájú ẹ̀tọ́ Ọlọ́run. àdéhùn wọn ti fẹ́ tẹ̀. Wọ́n wá débi tó ti tẹ̀ ní Egypt. láwọn ò ní tẹ̀. Wọ́n láwọn ò ní tẹ̀ ẹ́. ẹ̀yìn àbí kéjì fẹ́. Àwọn kankan bẹ́ẹ̀ àdìkẹ́ni ni yóò ṣàlàyé o. kéjì fẹ́ bí ọ̀rọ̀. Káwọn kan dìfẹ́ǹdì ọ̀rọ̀ ni. ètò jiná. Àkójiná. ẹ̀tọ́ ọlọ́run ní mọ́ká. Ẹ̀tọ́ Ọlọ́run ní Mẹ́kà. ìtísẹ̀ rẹ̀ á sì wí ni pé tó bá jẹ́ èèyàn gbèsè. Ìtísẹ̀ ilé àti ìwé pé ọba jẹ́ ìyá ń gbèsè. Ni wọ́n bàbá ní ẹ lọ tẹ̀. tí àbá ti lórí ọ̀dà ò ní lọ mọ́ká o. Tí ọba ti lóhùn yọ̀ọ̀dà ò lè lọ Mẹ́kà. erigun kánrẹ́ tọ́jú ẹ̀tọ́ ọlọ́run. Erigun kẹ́ńdẹ́sì tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run nu. Ó dúrọ́pù ẹ̀ ní gbèsè lọ́wọ́ àsan. bẹ́ẹ̀ a bá fojú kéré ẹ̀tọ́. Bí a bá fojú kéré ẹ̀tọ́, ẹ̀sìn lè dànù. ẹ̀sìn lè dànù mọ́ lọ́wọ́. kéèyàn rí gbogbo nǹkan nífà. Kíyàn rí gbogbo nǹkan nífà. Wọ́n gbọ́dọ̀ ṣe fún mi ni. èmi mo tó bẹ́ẹ̀. Èmi mo tó bẹ́ẹ̀. ó kálukú Àfọ́gùn. àánú la rí gbà. Àbálẹ̀ àánú la nígbà o. àdájà yòókù náà lọ. Àdàjà àwọn yòókù náà lọ. àmọ́ ṣe tó wọn. Kódà máa ṣe tó wọn. owó ṣe wá láàánú. Ọkàn wá wù lọ́dọ̀ ara rẹ̀ ó ṣe wá láàánú ni. wá lóun mọ̀ kankan ló kọ́ ọlọ́run tí dáhùn. Bí a bá lóhùn mọ̀ kankan ló kọ Ọlọ́run tí dáhùn. àfàìsá. Àfàìsá. àfàìmọ̀dáhùn. Làfàìmọ́ dáhùn. ìbáwọn kan wọ́n kọ́. Ìbáwọn kan ni wọ́n kọ́. táwọn wá rí bí wọ́n ṣe rí. Táwọn wá rí bí wọ́n ti rí nì. ọmọ wọn rí bí wọ́n ṣe rí. Sọmọ wọn rí bí wọ́n ti rí. Àkọ́kùn. èèyàn pàdé àánú mi. Èyẹ pàdé àánú ni o. Àpàdé àánú Ọlọ́run ni. ìṣe ọlọ́run. Ìṣe Ọlọ́run. Àkọ́kùn. ìwà yẹn ni mo rí gbogbo tọ́lọ̀ ń ṣe fún àfáàní rẹ̀ bó ṣe tó nì. Bàbá Mufti ní ìwà ni làwọn rí. Gbogbo tọ́lọ́run ṣe fún bàbá wa Ọlọ́run kẹ́mi bó ṣe tó nì. Ìwà ni lọ́lọ́run fi sọ̀gá gbogbo ẹ̀ fún wọn. Bàbá níwà ni o. lẹ́yìn ìwà. Lẹ́yìn ìwà. nǹkan tó ń bẹ tó sọnù. Ìkankan wá ń bẹ tó sọnù. ó wà ní ọ̀hún. Ọ wà níjọ́ òun. àmọ́ ń tán lẹ̀ ní. Àmọ́ ń tán lẹ̀ nísìnyí. àwọn nǹkan kan. Àwọn nǹkan kan. nínú ẹ̀ ló tọ́. Inú ẹ̀ ni òótọ́. wọ́n sọ̀rọ̀. Ẹni tó sòótọ́ ọ̀wọ́n sọnù. ẹlòmíì máa kò ní wí. Ẹlòmíì mà òótọ́ ni kò ní sọ. tí wọ́n bá ń wí ohun ní èdè máa sọ kọ́dà fún jù lọ fi jèmi lọ. Bí bá wíyí wọn ní kọ́ lọ́dà fún jù mí lọ́kọ́ òun. pé kò ní tòun lọ́wọ́. kò wá nígbà pé kò dí tòun lọ́wọ́. Àbùkọ́ kò mọ́ lọ. ó sọ nù. Òótọ́ ni sọnù. nínú ẹ̀ nìfẹ́. Nínú ẹ̀ nìfẹ́. òun náà ti sọ ó ti sọ nù. Ìfẹ́ náà ti sọnù. Ẹ̀yà kò mọ́ lọ. Bàbá Mufti láwọn àgbàlagbà tá a bá àwọn lò fẹ́. Ẹ̀yà kò mọ́ lọ. Bàbá ní wàláhì wọ́n lò fẹ́. Àwọn bàbá wa láàyè yìí mọ̀ lálọ́ṣẹ́ Umar Fáàlù kó ní kìjì pa. Wọ́n lọ́rẹ̀ wọn ọmọ ọ̀rẹ́ wọn kọ́sọ̀mù ni ọ̀gá sì ni
ọ̀gá wa ní pọ́blẹ́mù ní Yólà. ọ̀gá rẹ̀ wá ní pírọ́blẹ́mù ní Yólà. bàbá wa ń bẹ láyé jọ náà. bàbá wa ń bẹ láyé jọ náà. yà lọ kọ́nà tàbá ti dọ́là bá wọ́n wá dé. wọ́n wá bá wọn ní sáwíà ń bẹ̀. ọba àròjọ́. ọ̀dà ọlọ́run ó ṣe. ọba fi bàbá ẹlọ́rẹ̀ẹ́rẹ́ wá. ẹ̀rẹ̀ ewúrẹ́ wá. ọba ṣàdúrà. máa lọ. fún ọmọ lọ́gùn. ẹ̀yẹ́ gẹ́gẹ́ fún òun tẹ̀fí sákò. a ní ọmọ lọ ọlọ́run tó ọlẹ̀. ọdọ̀ òun. ọ̀nà gidi lọ́dà o. lọ́nà bá di ògo. Báyà ọkùnrin ọmọ ni. Ọba fún promotion. Wọ́n fún lówó. Owó orí eléyìí rí. Ọwá odùpẹ́. Ọwá pẹ̀ ẹlòmíì tó wá nírú ṣòro òun. Ẹlòmíì náà wá tún nírú ṣòro òní lẹ́gbẹ̀ẹ́. Màmá mi dá lọ sáka lọ lọ rẹ̀. Wọ́n bá dé. Sí ò sí. Báyìí ni. Èmi ṣe. Àwọn tó jù mí lọ wà nílẹ̀ yìí. Àwọn tó jù mí lọ bẹ́lẹ̀ yìí èmi ṣe. Ọjọ́ mọ̀ ọ̀rẹ́ mi ni ká lọ. Ètí jó ní ọjọ́ ọjọ́ mọ̀ ọ̀rẹ́ mi. Lójú òní yìí náà torí pé ọjọ́ mọ̀ ọ̀rẹ́ mi ni. Wọ́n wá tẹ̀yẹ̀ tó wá mú lẹ́yìn. Àtọ̀wọ́ àtọ̀rẹ́ rẹ̀ tó mú wá. Wọ́n wá dàgbàjì. Wọ́n wá dúró táwọn ò tún wọlé. Àná ọ̀sọ̀rọ̀ bàbá mọ́kàbà. Wọ́n á dọ́dọ̀ bàbá wa tẹ́bí. Wọ́n wá dọ́dọ̀ bàbá wa tẹ́bí ṣe. Wọ́n wá dí àgbàgì. Wọ́n wá dàgbàjì. Wọ́n wá lẹ̀ mọ́ bí ògiri kan. Wọ́n wá lẹ̀ ká pé torí inú léwu. Lọ́dọ̀ àbá wa tẹ́bí ṣe. Sọ pé nìkan lójúwe wọn fọ ibẹ̀ ni ọlọ. Wọ́n yanjú ẹ̀. Wọ́n bá sá lọ. Wọ́n sọ pé mi ní o. Wọ́n dakọ̀ o. Àwọn tẹ́bí ṣe bá ṣàdúrà fún wọn. Wọ́n bá wọn yanjú ẹ̀. Bùkátà wọn tó bí yá. Ọwọ́ adé. Àwa náà fẹ́ kọ́lé fún bàbá wa léyìn. Wọ́n ní a. Èéṣe. Iṣẹ́ wo mo ṣe fún ọ? Ọkọjá ọ̀nà tó bá jò ní iná tó lọ sí yanjú ẹ̀. Ṣé ìwé lára kọ́lé sí? Bàbá lọ́pẹ́ tó dá lọ́dà bàbá tó lọ́dọ̀ rẹ̀. Ẹ̀mí ìgbà fún ẹ̀mí ìfẹ́. Báwọn àná ti rí pẹ̀lú ara wọn nù ní. Ọ̀tán lẹ̀ lónìí. Òótọ́ tán. Ìfẹ́ tán. Èyàn wá jọ̀gá àdánwò. Báwọn èèyàn lè àdúrà ní o. Bí wọn ò sí lọ́hùn mọ́ ní o. Ìrìnà gan tún wá tán yàtọ̀ fún ká máa wẹjú. Ìrìnà òótọ́ gan wá tán yàtọ̀ fún ká máa wẹjú. Kí ọ̀dà kan mọ̀. Pé a. Àmì lè yí. Ẹ̀sìn wà àgbàlagbà. Mẹ́tẹ̀ẹ̀ta mọ́ wá bá. Bàbá ní mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ̀ yìí tá a lọ́tàn yìí làwọn wá bá rọ̀ bàbá wa ọlọ́run kẹ́mi. Tí a bá ń yọwọ́ ẹ̀rù báyìí ní òkè kí lọ́lọ́run ṣe fún mi, ìjọba gba àwọn ọmọ kò sí nǹkan. Bí a bá ń yọwọ́ rẹ̀ wò tí wàá òkè kí lọ́lọ́run ṣe fóun kí leléyìí níjọ́ ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ yóò mọ̀ pọ́lọ̀ ti ṣe nǹkan fún un. Gọ́ọ̀mẹ̀ntì kan ni wọ́n. Gọ́ọ̀mẹ̀ntì kan ni bàbá wa ọlọ́run kẹ́mi tí wọ́n kọ̀ǹtró kan. Tí wọ́n kọ̀ǹtró òun náà. Tí wọ́n kọ̀ǹtró òun náà. Ó lè gba ìmánì wọn jẹ kí wọ́n dáhùn fa. Ó lè gba ìmánì wọn jẹ kí wọ́n dáhùn fa. Kẹ́kẹ́ wọn ṣe táwa ló ṣe. Bàbá ní aláìmọye o. Fúnrẹ́ èèyàn bá nì. Pẹ̀lú bọ́lọ̀ ṣe ṣe wọ́n nì. Kí wọ́n tún wá lè fòótọ́ nílẹ̀ pé àníṣe eléyìí àmì Ọlọ́run ni. Wọ́n tún máa lò fẹ́ pẹ̀lú yẹn fún ìgbà tó dájú pé èèyàn ní ìwọ̀ kan lọ́dọ̀ wọn. Wọ́n tún máa wá lò fẹ́ pẹ̀lú yàn. Bẹ́ẹ̀ ni gbábí yàn ní ìwọ̀ kan lọ́dọ̀ wọn pé wọ́n gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀. Àdàmú wọn ayáta mufti ya. Bàbá ló fi hàn yí pé. Mo gbọ́ ọ̀rẹ́ náà bàbá wọn lẹ̀. Ayakumullah. Wọ́n ní ẹ̀gbọ́n. Bàbá náà wá gbọ́ ọ̀rẹ́ àgbàlagbà ńlẹ̀ yí pé ẹ̀gbọ́n. Àwọn ẹ̀gbọ́n.
àwọn ẹ̀gbọ́n ní gbàgbàdá ní. ní gbé àgbàdá ní ayakumullah. Nàmọ̀láhùn ayẹ́tọ̀. wọ́n á bí wọ́n jọ́nà pé ọ̀rọ̀ yóò yé mi. bàbá náà wá bí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ yóò yé mi. ọmọ tá a bí àgbàlagbà ọmọ tá a bí lónìí. àgbàlagbà ọmọ tá a bí lónìí àwọn ẹ̀gbọ́n ní ògbé dání. ayakumullah. àgbàlagbà ọmọ tá a bí lónìí àwọn ẹ̀gbọ́n ní ògbé dání. àgbàlagbà sí ní àmì ní. ó ti mọ̀ pé àgbàlagbà nínú àgbàlagbà ní àwọn. ó ti fi hàn pé àgbàlagbà nínú àgbàlagbà ní bàbá wa náà kẹ́ni. bàbá amúfitì níjọ́ tí Barrister kú. Fáṣọlá ní ìdán gómìnà Lagos. Fáṣọlá ní ìdán gómìnà Lagos State. ọwọ́ lọ sí condolence. ọwọ́ lọ ṣe condolence. ọ̀rọ̀ kan ni wọ́n á mú lọ́rọ̀ náà. bàbá lọ́rọ̀ kan làwọn wá mú lọ́rọ̀ náà. Alhaji Sikiru Ayinde. ọwọ́ sọ pé Alhaji Sikiru Ayinde. ó lẹ́bùn lọ́jọ́ fáwọn òbí ẹ̀. ó lẹ́bùn lọ́jẹ́ fáwọn òbí ẹ̀. Fáṣọlá ló sọ bẹ́ẹ̀. wípé ẹ̀bùn ni Alhaji Sikiru Ayinde Barrister jẹ́ fáwọn òbí ẹ̀. tí àwọn ọmọ kan bẹ tí yọba bí mọ́mọ ọkàn wáyé ó sì parẹ́. àwọn ọmọ kan bẹ bó ti lè kí àbímọ tó tí ó bá bí nínú ọmọ yóò wáyé yóò sì tún parẹ́ bó ṣe lè kó ṣe wàhálà bẹ̀ tó. àwọn ọmọ bá wo wàhálà yẹn. àwọn bọ́lá bá wo wàhálà yàn fìtínà yàn àìsùn lọ́sàn-án àwẹ̀ yóò wá ṣàánú yàn. yóò wá ṣàánú yàn. yóò wá fún yàn lọ́kàn. yóò wá fún yàn lọ́kàn. ọmọ kan tó ń kiri tiẹ̀ ń kiri ayé. ọmọ kan tó ń kiri ayé tiẹ̀ bọ̀. ṣé gbogbo ọmọ kéde rẹ̀ gbẹ̀rù. ṣé gbogbo ọmọ kọ́ lè rí rẹ̀ gbẹ̀rù. ayakumullah gbogbo ọmọ kọ́ lè rí rẹ̀ gba ẹrù tí wọ́n bá di irú tán. gbogbo ọmọ kọ́ o. lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n bá wo ọmọ kan báyìí pé eré ọmọ yìí gbẹ̀rù ẹ̀rọ kẹfà ń gbẹ̀rù kàwé rí eré tí ó mú mi sẹ́kù tó bá dé. òun ló mọ̀ wá bàbá wa àgbàlagbà àwọn ẹni ọlọ́run táwọn rí náà táwọn bá ti wá wò pé eré eléyìí gba ẹrù mo ọ̀fẹ́ wọn pé mi kọ́ mo bí ẹ sábà ń dìrù yóò mú mi sẹ́kù lọ́la. èyí yóò mú mi sẹ́kù lọ́la ni. ayyadakumullah. so ọlọ́run ọdún tèmi máa fi wò wọn nù pé bàbá amúfitì lójú àwọn fi wò àbá ọlọ́run kẹ́mi nù ni. yá ọlọ́mọ sàálà àwọn tó bí yín púpọ̀. àmọ́ nínú tèmi máa rò pa àwọn náà ti fi ṣe wá sí lónìí. bàbá nínú táwọn máa ń rò nípa wọn àwọn náà ti wá fi ṣe wá sí lónìí. àwọn bàbá wa kàn máa sọ agbádá pé àwa la lórí ọmọ. àwọn bàbá náà máa sọ agbádá pé àwa la lórí ọmọ. bàbá amúfitì náà kọ́la ní. Yadakumullah. irúgbìn làwa ní lọ́wọ́. bàbá ní irúgbìn làwa ní lọ́wọ́. irúgbìn ṣe nǹkan dáa tó. bí irúgbìn ṣe lè wù kó dáa tó. bí ọba rí ilẹ̀ gidi sí. bí ọba rí ilẹ̀ gidi ti irúgbìn nìbọ̀ yóò jóná. Yadakumullah bí náà sì rí. bàbá mú irúgbìn tó ti ju. bàbá mú irúgbìn tó ti ju tí ò pé dáadáa. ọwọ́ á rí ilẹ̀ àbọ̀rá tó dáa. tọwọ́ á tì í bọ̀. yóò dìde. yóò yè yóò dìde yóò ta bọ̀ọ̀bọ̀. wàlìbàládù tọ́yìí yàgàrújú náà bá tù bí ìsirọ́bì wàlẹ́sì kàbúsà náà yàgàrújú ìlà nàgídá. bàbá mú kí ní ìyá dáadáa ìyá dáadáa ìyá dáadáa ìyá rẹ̀ ìyá rẹ̀. kìí ṣe gbogbo obìnrin lọ́lọ́run fún lẹ́sà ọmọ. kìí ṣe gbogbo obìnrin lọ́lọ́run fún lẹ́sà ọmọ. Ọlọ́run ọba já sí pé tàwọn ọkùnrin láàfin dájọ́ ni kí àtọwọlé ọ̀dá lára ló wà tí ní tí. sọ́wọ́n ẹgbẹ́ tà wá ọkùnrin láàfin dájọ́ ọmọ ni àtọwọlé ọ̀dá lára lú àti nútù. ànábì Ọlọ́run. orí àwọn ànábì Ọlọ́run. àmọ́ wọn ò rí mi gbé sí. àmọ́ wọn ò jókòó tí ń tọ́ da wọn ò rí mi gbé sí. àwọn ìyá dáadáa ni. àwọn ìyá dáadáa ni. tí wọ́n ra àlùbáríkà fọ́mọ. tí wọ́n ra àlùbáríkà fọ́mọ. tí iṣẹ́ bàbá fi yọ. tí iṣẹ́ bàbá fi yọ. torí bọ́lọ̀ ṣe fọmọ́ bóyàn láti rí fọmọ́. torí bọ́lọ̀ ṣe fọmọ́ bóyàn láti rí bẹ́ẹ̀ ni fọmọ́ túyàn láti rí o. ìjà wa mi ò ní mọ́. Yadakumullah. wọ́n á wo bàbá gbogbo tí ó ronú pé bàbá Ọlọ́run fọmọ tó àṣírí lọ sí. bàbá mú sí níjọ́ta àbí wàlímà àwọn bàbá tó bí bàbá wa Ọlọ́run kẹ́mi wípé Ọlọ́run mọ̀ ṣe ó fi ọmọ bò wọ́n láti rí ó sì lè fi tú àmọ́ ó fi bò wọ́n láti rí. nígbà tá a parí lálẹ́ ẹjọ́ náà. àsìkò ti fẹ́ yàrí.
gbogbo iṣẹ́ tí bàbá ṣe bó ṣe tó ní kì bá waste. gbogbo tí bàbá ṣe ní adá bó ṣe tó ní kì bá waste o kì bá dànù. Ọlọ́run wa fi wọ́n. Ọlọ́run wa fi bàbá náà. fi ṣàánú bàbá ni. Ó wá fi bàbá Ọlọ́run kẹ́mi ṣàánú bàbá ni. Ó wá jẹ́ kó rí ẹ̀yìn rẹ̀ lójú ayé ẹ̀. Ó wá jẹ́ kí wọ́n rí ẹ̀yìn wọn látọjú ayé wọn. Wo gbogbo èèyàn kọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún o. Gbogbo èèyàn kọ́ o. Èyí wọn náà lọ gẹ̀ẹ́sìn. Bí ẹ̀ bá wà tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ tí ọba níwà. Wàláhì ẹ̀sìn ó wéṣì. Bàbá wa mufti ní ìwà bàbá wa Ọlọ́run kẹ́mi ló dàgbà lẹ́mí àwọn. Bàbá ní wàláhì wọ́n ti practice ìwà náà lónìí. Lọ́nà méjì. Ìwà ní máa jẹ́ kí èèyàn ní conscience. Ìwà ní máa ń jẹ́ kí èèyàn ní conscience. Sọ̀rí gbogbo ẹ̀dá tí dọ̀mí rẹ̀ bá ti kú. Gbogbo ẹ̀dá tí dọ̀míìrì rẹ̀ bá ti kú. Conscience ni wọ́n ń pè ní. Àyàdàkúmọ́lá. Tó bá ti kú. Tó bá ti kú. Kò lè láti bọ̀ tán. Ẹni bá jẹ́ ni Ọlọ́run. Àbẹ́ni bá jẹ́ ni Ọlọ́run. Dọ̀míìrì rẹ̀ gbọ́dọ̀ kú. Dọ̀míìrì rẹ̀ gbọ́dọ̀ kú. Conscience rẹ̀ gbọ́dọ̀ kú. Nǹkan báyìí mọ̀ tí ì ṣe. Nǹkan báyìí mọ̀ tí ì ṣe. Tó sì ti ṣe. Tó sì ti ṣe. Bọ́sẹ̀ rẹ̀ wọ́n tójọ́ kejì làbá àti pè mí. Bọ́sẹ̀ rẹ̀ wọ́n tójọ́ ṣe wàhálà tójọ́ kejì ni àbá àti pé àwọn. Máa lọ sùn àbá ìkọlọ rẹ̀ sùn ìgbàgbọ́ lọ́bì ká lọ́kùn. So ó ti tó wọ́n tún wá rán àbá àfẹ́fẹ́ wá. Wọ́n tún wá rán àbá àfẹ́fẹ́ wá. Sọ ìbùdó Kùránì. Bàbá Bayan gbogbo wọn rán wá. Àtúwá pàdé lónìí ẹ̀fún ní àtúwá pàdé lónìí ẹ̀tún wá ní dandan àfi kí n sábà yín délé. Bàbá níwà ní o. Ìwà àkọ́kọ́ tó wù ló nínú o. Bàbá níwà àkọ́kọ́ tó wù ló nínú ni. Ìwà ẹ̀kejì. Ìwà ẹlẹ́ẹ̀kejì. Wọ́n tún dá àbámọ̀. Wọ́n tún wá àyàdàkùnmùlà. Wọ́n tún wá dá àbá ìmáàmù mọ̀. Ìwà ní jẹ́ kí. Bàbá ní ìwà ní jẹ́ kí ìyá dá yẹn mọ̀. Wọ́n kàn máa lówó gbé ẹ̀kọ́ ní. Wọ́n tún wá dá bàbá járù mọ̀. Ìwà ní jẹ́ kí. Bàbá ní ìwà ní jẹ́ kí yóò rí bẹ́ẹ̀ o. Nítorí ń gbàtọ́ lọ́n fẹ́ ká náà kí n ṣe mọ́nù orin tó kù. Àyàdàkùnmùlà. Ní tó kù lọ́lọ́n fi orí o. Ìtọ́lọ́run tó kù lọ́lọ́run fẹ́ ká Nẹ́bí Sùlẹ̀mánà orí. Ọlọ́run wa ní ti ọba. Ọlọ́run wa ní ti ọba. Látara bí Bílíkísù. ọwọ́ àkúta ní Ọ̀yọ́ lọ́fìn. Ọwọ́ àkúta ní Ọ̀yọ́ lọ́fìn. Àbùkọ́kùn. Wọ́n á ń gbé kọ̀ǹdíṣàn wa. Wọ́n wá ń gbé kọ̀ǹdíṣàn wa. Kọ̀ǹdíṣàn àkọ́kọ́ ni pé. Kọ̀ǹdíṣàn àkọ́kọ́ ni pé. Àwọn ọbọ̀ ní ìsinmi tó jòkóhùn. Ní ìsinmi tó jòkó ni. Àwọn òbí àbùkátà rẹ̀. Àwọn bí àbùkátà rẹ̀. Kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ wí fún un. Kọ̀ǹdíṣàn àkọ́kọ́ nù. Ẹ pé kó tó di pọ́n ó ṣẹ́jú báyìí. Kọ́ńtò ní wọ́n ṣẹ́jú báyìí. Ó sì yá. Á kiri àná. Á kiri àǹtọ̀ ọ̀fẹ́ ni. Ìmọ̀nà ní. Kọ́ńtò ní pé dìde. Ìgbọ́dọ̀ mọ̀ kó wọ́n dìde. Kọ̀ǹdíṣàn àkọ́kọ́. Kọ̀ǹdíṣàn àkọ́kọ́ ni pé kó tó di pé ó dìde. Bùkátà wọn bí yá. Wàlá yá ayò àlùmọ́láwù. Àyùkún yá àti ní bí àríṣì àkọ́bùlà yá àtúndì lùsìmínà. Kọ́lá ìfìrí tún mìíràn lìdí ní àná àti kábì kọ́bùlà tẹ̀kú mọ́mí mọ́kọ́míkà. Bàbá Mufti wọ́n lójú bẹ́ẹ̀ ni. Àwọn kankan bẹ tọ́lọ̀ mú dání. Àwọn kankan bẹ tọ́lọ̀ mú dání tí èso ọlẹ̀. Èyí sì lè kọjá. Èyí ò sì lè kọjá rẹ̀. Èmi lọ́lọ́run. Èmi ni Ọlọ́run. Kọ̀sọ́ kìí á dà yẹn lẹ̀ fún kankan. Yóò wá jẹ́ kó kálukú ọmọ fíìlì ẹ̀. Yóò wá jẹ́ kó kálukú ọmọ fíìlì pé èmi lọ́lọ́run. Ìbáwọn àtàkùn lọ́gà náà làwọn ànábì Ọlọ́run. Ìbáwọn àtàkùn lọ́gà náà làwọn ànábì Ọlọ́run. Ọjọ́ fíìlì ẹ̀ kó lè mọ̀ pé Ọlọ́run bẹ́ẹ̀. Ọjọ́ fíìlì ẹ̀ kó lè mọ̀ pé Ọlọ́run ń bẹ. Ọjọ́ kìtì ọba. Ọjọ́ kìtì ọba. Àga yìí ta ní ọ̀wá bá mi gbé. Ẹlẹ́ ọba mi gbé kó tó dé ẹ̀yìn. Kọ́lá ìfìrí tún mìíràn lìdí ní. Ẹni wọ́n sì bójú lé nù jọ wọn nù. Ẹni wọ́n sì bójú lé nù jọ wọn nù. Gbé alágbára ni. Ó ní kò tó ga. Òun bá sọ̀rọ̀. Àná àti kábì kọ́bùlà tẹ̀kú mọ́mí mọ́kọ́míkà. Ó tó dìde bẹ́ẹ̀ mú ìṣẹ̀lẹ̀. Sẹ́yìn ni wọ́n ń dà yín láàmú lẹ̀ wá sùn sí mọ́. Kẹ́ ẹ tó dìde nísìnyí àgọ́dẹ yà yín. Wà ní àlẹ́ yìí lákọ̀bí yóò ní àbí. Ọwọ́ fọ́ọ̀mù. Wọ́n lè kẹ́ pé fọ́ọ̀mù fa. Lákọ̀ wíyù. Ṣé ìgbà tára bá dẹ̀ yóò bá ń fi ọwọ́ báyà sọ pé ẹran ní fọwọ́. Àyàrá fún wọn lọ. Ọkàn mi balẹ̀ lélẹ̀ fa. Ànábì Sùlẹ̀mánà ní. Ànábì Sùlẹ̀mánà á dá lóhùn. Kóhùn tó dìde. Kóhùn tó dìde. Ìbọn lọ́wọ́ tí dìde. Sọ́dún àti ẹ̀wọ̀n ti pẹ́. Tí ẹ̀wọ̀n ti pẹ́ jù. Wọ́lá lẹ́dí ìdáhùn ìlè mọ́ mi àlégédá.
ilmu minal kitabi. Ọjà agbára àlìjànú lọ. Ọjà agbára ìfìrìtù lọ. Ilmu minal kitabi. Àwọn àyè kọ̀ọ̀kan lọ́wọ́ ó ti lò. Àwọn àyè kọ̀ọ̀kan lọ́wọ́ ó ti lò tó wí Àyè tó bá ni. dẹ̀ ti lò àyè tó síríọ̀sì ni. Àyè tó bá ti lò ó ní àyè tó sírọ̀sì ń bẹ̀ ni. Nígbà tó fẹ́ sọ̀rọ̀ ìdírù ó ní Musa ó rọ gẹ́ẹ̀tì fún àjẹ́dà abdul. Min ibadina atainahu fawajada abdan. Ìtọ́jú ọlọ́run lo abúdá wọn pọ̀. Ìtọ́jú ọlọ́run lo abúdá. Yóò gẹ́ẹ̀tì ọ̀kan nínú. Abdan min ibadina. Ọ̀kan nínú wọn. Nínú ìbádìí tó já sí pé. Atainahu rahmatan min indina. Ìmọ̀. Kí mo fẹ́ lò? Ọlọ́run ní ẹni ọ̀kan. Indahu ilmu minal kitabi. Kò sí mọ́. Tọ́. Ànábì Sùlẹ̀mọ́ náà mọ ẹni tá a tún wí. Ó ń lò pọ̀ ní ẹ̀sùn àbí mo ti lọ́nu. Àyàdà kọ́ wọ́n bá. Bàbá kan bàbá kan jẹ́. Ọkàn wí bàbá kẹjẹ jẹ́ tí là ń tẹ̀lé wa kí. Kọ̀mọ́. Ọlọ́run wá fi ọmọ. Ọlọ́run wá fi ọmọ lọ́lọ́run fi ṣe tó ṣe fún Sùlẹ̀mọ́ náà. Ana ti kabi kọbula yẹri dada ilé kàtọ́rí wùká. Bá a lè jòkó yìí. Ẹnì kọ̀ọ̀kan aná ká máa yẹ ìgbà tá a ti ṣẹ́jú. Ẹnì kọ̀ọ̀kan wa náà ò lè káyé ìgbà tóun ti ṣẹ́jú. Lọ́kàdá kẹ́hìn wá lọ pé láàrin. Kó o tó ṣẹ́. Ó ní gbèdé. Àgóde yà ní. Falamara musakira ní ìnáwó. Ìjọjọ́ náà mo lo fàlámàrà ha. Ìmánu wa wò pé sọ pọ́sibú. Ọmọ mi bẹ̀rẹ̀. Azabi bọ́dé òbí. Ẹ̀yin azámi bọ́dì rọ̀. Ayára bí. Azabi bọ́dé òbí. Ọmọ ajá mi rẹ̀. Wọ́n náà wà áza bí bọ́dé rọ̀ ìyàwó náà kẹrin. Bàbá ajá bílẹ̀. Ó ti parí ẹ̀ ní. Ìwà lọ́jẹ́ wọn dà fáàmù tó ń rùn. Ó tún kù. Ìkànnì. Èdè náà lọ́lọ́run kẹ́mi. Bàbá mi ti. Ọlọ́run kẹ́mi náà dédé ìjọba ní àwa. Nana nura ni alalina badana. Wáyà sọ̀rìdàwù abúsọ̀rìdàní. Wáyà abúsọ̀rìdàní abúsọ̀rìdàwù. Gbogbo ẹ̀ láti àbá ti lè wó lè wò kó kíyèsí lè wò. Nígbà ń lò lọ náà ni yóò jí kótó. Yóò sì kán lẹ́sẹ̀. Ìwà ni ẹ̀rọ máa jẹ wá fún níwá. Símbọ̀ pé orí rẹ̀ ọ̀kà lẹ́nu. Símbọ̀ pé oore rẹ̀ ọ̀kà lẹ́nu. Oore ìwọ̀n èso rẹ̀ dandan. Kò sóore tọ́lọ̀ máa ti fẹ́ dáná ìtọ́ba tí wọ́n ń gbẹ́ lókè báyìí. Gbogbo ìtọ́nà máa ṣe fẹ́ dáa tí máa ń gbẹ̀nu ókè báyìí. Bí wọ́n sọ pé ta ló kù bẹ́ẹ̀. Tí máa ń bèèrè ta ló kù. Nítòkù ọjà dè sí. Nítòkù ọ padà yọjú sí. Ìwà. Ojú ẹ̀sìn lọ. Ọba tó borí kọ́lọ̀ máa gbà. Ìwà náà kọ́lọ̀ máa gbà. Kọ́dákun. Ọba tó bù yín ní ìwà náà kọ́lọ̀ máa gbà. Gbogbo tọ́lọ̀ fi sẹ̀sọ́ yín. Pátápátá. Tí wọ́n ń jẹ́ ẹ̀ṣọ́ wa. Òde tọ́lọ̀ bá ṣe fáfá kan. Àpẹẹrẹ tó bá ṣe fáfá kan. Àwa la ní. Gbogbo àfá ló ní. Bákù bá ṣe kàfá kan gbogbo alọ́kàn. Ló fi jẹ́ pé tọ́lọ̀ bá ti ṣoore fún àgbàrúkù tí ni. Àbákọ́lá àwọn ẹni ọlọ́run. Ọjà náà tọ́lọ̀ ń dálẹ̀ má tù. Àánà lè kójọ. Wọ́n fi bínú ẹ̀ tù. Àti tiyá àti tiwa náà. Ọlá yìí tóbi ọlọ́run. Ọlá ìjẹ́kọ̀ ọlọ́run. Ìmáàmù Ajísìn wọ́n ní owó àdúrà bàbá. Ìmáàmù Aládẹ̀mí. Ìmáàmù àwọn bàbá. Wọ́n láwọn ọmọ ìyàdúrà tí bàbá ń ṣe fún bàbá wa. Bàbá wa Neymar Rahim. Wọ́n ló wà àdúrà bàbá. Bàbá ní kọ́lọ̀ mọ́ tu ọjà náà. Ọlọ́run mọ́ tu ọjà náà. Bàbá wa Járùlá.
bàbá amúfitì lẹ́nìkan wo kílìpù àwọn kan ń jò ní ọwọ́ á pè wo kílìpù yín kan nísìnyí. ọlọ́run wo kílìpù yín kan nísìnyí. wọ́n ní ẹni wo nǹkan lẹ̀ láwọn àmì láhàn àdúrà kí làwọn wá dọ́dọ̀ yìí. mo ní onítẹ̀bùsírì ni. onítẹ̀bùsírì ni. àdúrà ṣòro ṣe. àdúrà ṣòro ṣe. àníyàn wo lọmọ tíyàn ní sí ọ. àníyàn wo lọmọ tíyàn ní sí ọ tó o máa fọlá dé egun fún un. àníyàn wo lọmọ tó ní. àdúrà dàbí ogun. àdúrà dàbí ogun. ogun ni wọ́n máa ń bàjẹ́. ogun ni wọ́n máa ń bàjẹ́. bàdúrà jẹ́ irọ́ ní. bàdúrà jẹ́ irọ́ ní jẹ́ báwo. ọkà máa fà á lọ́wọ́ lọ́wọ́ ayọ̀ lọ́wọ́ ayọ̀ sí i. ó ti gbà tó ti bójú kò ń bẹ́ẹ̀. àwọn bàbá wa ní ọ̀kan náà àfa àtàwọn tó kọ́. àwọn bàbá wa ní ọ̀kan náà àwọn àfa. Bàbá wa Kadi Adize. Ẹ̀ẹ́dẹ̀gẹ̀ ìṣúná bí wọ́n ń sábà ní pé gbogbo tó ń jẹ agbọ́njẹ ni o. Nítorí Ismail bá ti ń ṣe lára èmi ni wọ́n ń ṣe fún. Èmi ni wọ́n ń ṣe fún. Mo ti béèrè nípa ìtọ́jú ẹ̀mí. Tó bá yára dáa níwọ̀n àrùrá bàbá ìlú ìpẹ́ ní ìtọ́ náà lọ́wọ́ bàbá ọlọ́run sọ̀rọ̀ fún mi. Ọba lọ múra, ọba lọ ájì. Ọlọ́kan ẹ má da àwọn dẹ́n sí o kí ni wọ́n sì kàn ní sí wọ́n á fẹ́ lọ́kàn wọ́n á yí lọ́mọ́ láti lè mú jẹ́lá bí àpapọ̀. ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀. wọ́n á fẹ́ lọ́kàn wọ́n á rí ibi lọ. fáànù ọmọ rí ibi lọ ní ìwọ́n máa ní kíní kan owó tó wọ̀nà lọ́hùn wọ́n á fi ìpín òsìta kó bàbá di $100. owó yìí pọ̀ sẹ́yìn pé mo sọ pé mo kí sọ́lá bá kó bá mọ̀mí lónìí àjọ mú ni kọ́lá máa dà ọ́ dáadáa náà. dáadáa lẹ́yìn náà. bàbá ní dáadáa ni bàbá wa náà ṣe ni. Professor Abdulgani bàbá ní dáadáa náà ṣe o. Tí oore bọnú aṣọ kọ́lọ̀ ń dákun. bàbá amúfitì ládùúgbò àwọn fún bàbá wa ọlọ́nkẹ́ni kọ́lọ̀ ń dákun. wọ́n lé kí tọ́tọ́ kì í pẹ́ ń gbó. ọlọ́run èébẹ́gì èèyàn náà ní bẹ́ẹ̀. èèyàn ní bẹ́gì o. kò sí tó ní kígi ọmọ tó ń gbó. gbogbo ẹni tí ó wà lóun fẹ́ bẹ́gì tí. gbogbo ẹni tí ó wà lóun fẹ́ bẹ́gì tí yín. tiwa yìí. gbogbo ẹni tí ó wà lóun fẹ́ bẹ́gì tiwa yìí. orí tiwa lélẹ́yìí. gbogbo ẹni tí ó wà lóun fẹ́ bẹ́gì tiwa yìí. yóò parẹ́ ni. bàbá sùúrù bí ọba wa gba sùúrù àìrójú àìráyè tó gbé bá tí òfin ní ríbi dé bẹ́ẹ̀ ìwọ lọ́hùn máa bá a gbé ní. kó bá a fìṣó ẹ̀ sọ yìí kó dáàbò ẹ̀bò yìí àmójútó ọlọ́hun àkíyèsí ọlọ́hun ìkọ́ máa ṣe ọlọ́hun dúró tí ọlọ́run tó bá ti dúró tíyàn tẹ́rù ìdúró tí ọlọ́run tó bá ti dúró tíyàn tẹ́rù ìbáyàn mọ́ tẹ́rù ò ní báyàn mọ́ ọlọ́run dábò bá wa ṣe kọ́ ọ láwọn ẹni ọlọ́run. má jẹ́ kí bàbá tó bí ikú lédè yìí. má jẹ́ kí bàbá tó bí ikú lédè yìí. kí àwọn tó bí àwa kú lédè wa. bí wọ́n ṣe kí àwọn tó bí bàbá wa mufti kú lédè wọn. kọjá pẹ́. bẹ́ẹ̀ bá wa pẹ́ kọjá pẹ́ pẹ̀lú ọlá yìí ni o. má jẹ́ lukudéètì. àgbọ̀kọ̀lá àwọn ẹni ọlọ́run. bí ẹ máa rẹ́fífàǹtì lọ láéláé yìí. ọlá àwọn ẹni ọlọ́run. kọ́lọ̀ wa wọlé abẹ́. ọba tó fi ẹ̀yin ṣe iṣẹ́ ìdùnnú fún bàbá. gbogbo tọ́lọ̀ ń fún ẹ̀yin náà tọ́jà lára yín lójú ẹ̀mí yín. ọlọ́run tí wọ́n ní sẹ́dùn. ọ̀fẹ́ yín bàṣírí bàbá. tó bá wọn náà bàṣírí ẹ̀yin náà. ọlá tóbi ọlọ́run. ọlá àjẹkọ̀ ọlọ́run. ọlá tóbi ọlọ́run. ọlá àjẹkọ̀ rẹ̀. ọlá tóbi ọlọ́run. ọlá àjẹkọ̀ rẹ̀. ọlá àwọn ẹni ọlọ́run gbogbo tó ti fàánú kójọ bá a ṣe wò pọ́pọ̀ tó nì ní tó pọ̀ jù lọ ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá a ti rò pọ́pọ̀ tó nì ní tó pọ̀ jù lọ ń bẹ.
ọmọkùnrin kan ṣe rí yẹ́sì. Ayalakumullah. Àwọn sábà ní kò kí n fún un léyìn tó fún un láwọn yẹn gidi ni wọ́n patronize the down. Mo gbẹ náà kọ́ làdúrà. Àbáyé fún ti gbogbo ẹni kọ́ làdúrà. Èyàn bá wá fọ́tò àdúrà, á ṣe àdúrà ń bẹ́ẹ̀. Èyàn bá wá fọ́tò ká lo connection fún yá. Èyàn bá wá ní connection ká lò ó. Bàbá láwọn wá ọmọ dọ́dọ̀ kan nínú àwọn èèyàn wọn. Haúsá sì lóòótọ́. Máàlà àbọ̀ níhìn. Ìjọba yìí ń fẹ́ lọ́dọ̀ rẹ̀. Ọwọ́ àbí bàbá àwọn tí wọ́n tẹ nígbàgbọ́ sí i. Bàbá láwọn nígbàgbọ́ sí i. Àtọ̀kọ́ wá. Kí làwọn kan tẹ nílẹ̀? Kí làwọn kan tẹ nílẹ̀? Ó polówó ọjà fún. Báyìí ni ilé kan eléyìí wá $1 million. Ó ti tóbi lójú tiẹ̀. Ẹ ní mi. Ó lè tó wù nílẹ̀ náà nù. Olóyè ò ní nǹkan ọmọ pààrọ̀ ìbá gẹ̀rì kan náà ló mú fún. Olóyè ò ní nǹkan ọmọ pèèyàn káàkiri kan náà ni. Olúbọ̀ ṣe ń sọ̀rọ̀ yìí. Lánàá tó ń bá sọ̀rọ̀. Wọ́n sọ fún òun pé 3 lẹ̀ wà lọ́wọ́ tó wọ̀ mọ́ tó ń bẹ́. Èyí sọ fún òun pé 3 lẹ̀ ń bẹ lọ́wọ́ òun tó wọ̀ mọ́ tó wọ́n fi ṣe. Àwọn kan jọ ń sọ. Wọ́n wà á kọ̀nẹ́tì ẹ̀ mọ́. Ó ìfẹ́sì sọ́dọ̀ yín. Ẹni tí wíyẹ ó ní K50 o. Ẹni tí wíyẹ ó ní K50 o. Ẹni tó ń wíyẹ o K50. Òsì ní máa ń dààmú àwọn èèyàn. Wọ́n wá jọ wọ́n lójú wọn. Òsì ní máa ń dààmú àwọn èèyàn. Bẹ́ẹ̀ bá ti rí ẹ̀ tí bílẹ̀ ní ibò lóhùn. Òsì sì ní ọ̀dà múlá. Sálọ jẹun. Bó ti bá pọ̀, wọ́n bá wá nìkan kékeré kan yóò tóbi lójú ẹ̀. Ẹ̀yẹ́ sáfà mọ̀ lóde yìí. Bá a lò wọ́n ní omi ọlọ́run. Pọ̀tó lójú àwa yìí. Àwọn ẹni bọ́sẹ̀ pọ̀tó lójú àwa yìí. Àbọ̀lọ́ kẹ́mi ṣe báyìí. Ọdún ilé ti báyìí. Ọdún ilé báyìí. Mọ́tò 20 lóní. Mọ́tò 50 lóní. Bí a bá ṣe pẹ́ láyé tó. Lọ́ọ̀ sì máa yẹ àrà tọ́lọ̀ ń fẹ́ dá fún ọ. Tó. Ẹbí yìí tó fi hàn wá láti èyí tó kù tí wọ́n ti fi hàn wá. Èyí tó kù tí ó bọ̀ tí ó fi hàn wá. Èyí tí bọ̀ wá ìmọ̀ èyí tó ní òsì ń bínú sí lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ àti ìjànù ká tí wọ́n ń bínú wa yìí náà ní ìṣèwé ló ti ra plé nínú wa. Ọlọ́run ṣe ẹ̀ka báwọn èèyàn. Tọ́ya kájòkó lójú kan. Ká máa ṣe wọ́n wọ́n lọ́dọ̀ọ̀dọ̀. Ìta ṣe àṣẹ ìdí àníìdí láti ṣe láti ṣe. Kò sí kankan o, ìyà ní mú àwọn yẹn ṣe bẹ́ẹ̀ o. Bàbá ní ebi àtòsí kò sí tí ò lè dálẹ̀ o pé bá pààyàn dáadáa yóò sì wà wo. Ìtọ́láwọn ó sì ṣe pọ̀. Ìtọ́láwọn ó sì ṣe ọ̀pọ̀. Kò lè rí Ọlọ́run náà. Kò lè rí Ọlọ́run. Ọba rọ̀ nǹkan ní. Ìtọ́jú fẹ́ rọ ní ìsìn yóò tún yíyu tí ó wà nílẹ̀ yìí. Ìyí tó tún wà lẹ̀ yìí lọ. Ọlọ́run wá dákun. Bó ti lè kọ́ pọ̀ tó. Ìyẹn náà ni ọjà fi ṣe. Bí kẹ́hùn ti lè kọ́ pọ̀ tó. Mọ̀jà á lò lérí ẹsẹ̀. Yá máa fi wáyọ̀nù rẹ̀ náà ni. Ká máa fi gbé ẹ̀sìn rẹ̀ ga náà ni. Ká ti polówó ìsìlámù náà ni. Ká fi gbé láti àláfíà ara lò ó. Ẹ̀rọ tó di Ọlọ́run. Má wàá ṣe ní orí adágún. Ayakumullah. Gbogbo bá a ṣe pọ̀ tó yìí. Kò ná Ọlọ́run kankan. Ká máa jáde lọ ní ìsìn. Ká tòmátò 50 tẹ̀lé ra wa. Kò ná Ọlọ́run ní kankan. Wọ́n ká kó gbé tiẹ̀. Bàbá fún tíní tí wọ́n ń pè lọ́lá kò yáwó èèyàn. Ọlá. Òun ni kí n kó mọ́tò tèmi sọ́dọ̀ mi. Òun ni kí bàbá amúfíjì ó kó mọ́tò tiwa ká páàkì ẹ̀ báyìí. Mọ́tò yìí à lólónìí. Ẹ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ pé mọ́tò rẹ̀ tó. Ẹ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ni ẹni mọ́tò wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rà. Ọ̀lànù.
ọlá ò sínú kí wọ́n nìkan ní káwọn èèyàn máa rún palẹ́. ọlá ò sí ní kéwọ̀n nìkan ó ní. orí ibúlé yìí. káwọn èèyàn máa rún palẹ́gbẹ̀ẹ́ rẹ rí ibúlé yìí ni. káwọn lòun fi wọn sọlá. káwọn lòun fi wọn sọlá. ọ̀sọ́lá ò jìyà ni o. ọlá ni kọjọ dá fún gbogbo wa. ọlá ni kọjọ dá fún gbogbo wa pọ̀. ọgbọ́n kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọlọ́run sì ti mọ bí ó ṣe tó. ọlọ́run sì ti mọ bí ó ṣe tó. àdìgbọ́sà mọ burú jù. àdìgbọ́sà mọ burú jù. yàrá ni ọlọ́gbẹ́ mi bá dáadáa ní gbé mọ́tò fẹ́ nìkan Yakumullah. fún àwọn èèyàn wọn ọkọ ní fẹ́ nìkan oore ní jẹ́ oore ní jẹ́. oore mi tukù oore mi ní káà náà mọ̀ kọ́ fúnra wọn. oore mi tún wá ní pé káwọn náà máa tún kọ fúnra wọn. ọlọ́run lágbára bẹ́ẹ̀. 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 ìlú yìí náà lọ́lọ́run fi pọ́n lé. ìlú yìí náà lọ́lọ́run fi pọ́nlé. ìlú yìí náà lè pọ́nlé o. orí wa àgbọ̀dọ̀ kúrẹ́ àgbọ̀dọ̀ dàgbà ní àbá mi ní oore wa àgbọ̀dọ̀ kúrú ẹ̀ agbada dàgbà rẹ̀ ní. torí tá a bá dàgbà rẹ̀. torí tá a bá dàgbà oore wa. tó bá lọ àmọ̀ yẹ. tó bá lọ àmọ̀ yẹ. Yakumullah. torí bí apẹ́gbẹ̀rún àdìsí. torí bá a pẹ́gbẹ̀rún àlè ṣe. ẹni ọlọ́run ní oṣù. ẹni ọlọ́run rán ní èyí ó òsè. fi ráhùn la gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ báyìí ká fún sọ̀pọ̀. èyí ó fi ránwọ̀n la gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ ká fún sọ́pọ́ọ̀tì. kórè wọn fi lè dàgbà. kórè wọn fi lè dàgbà. tá a bá ti wòran tó bá ti sí lọ. tá a bá ti wòran tó bá yẹ sí lọ bòmí. ìyá ni ìyá ni irọ́ la ti mọ̀ pa. irọ́ là máa ń pa o. bọ́lọ̀ bòmí á wà lọ. bọ́ọ̀lù bòmí á wà lọ irọ́ lọ́mọ èèyàn pa. àlá wa lọ èyí tí ò jìnnà tó bá dà wà lọ. èyí tí ó jìnnà tó bá dàn á wà lọ. ẹ ní sagídí. ẹ lè sagídí ibi ó sì lọ́nu. ọlọ́run má bàa jẹ́. ọlọ́run má bàa jẹ́. ayé máa wá bùgbà ni. ayé máa wá bu ìgbà ni. tó bá ti rí pé nǹkan dáa. ẹjọ́ lè fọ́ mẹ́wàá kárí. ẹjọ́ lọ ọdún mẹ́ta kárí náà níjọ́ lọ bẹ̀rẹ̀ náà ẹjọ́ lógún ọdún tó bá dànù. wọ́n tún wá máa bùgbà láàrin èèyàn méjì. wọ́n bá tún máa ń bùgbà láàrin èèyàn méjì. àyàkùn ẹjọ́ wọn ṣe dẹ̀ kárí náà. àyàkùn mọ́ wà. gbogbo tí tú yàn á ká. gbogbo tí tú yàn á ká. ọlọ́mọdé tú wa ká. má jẹ́ kú ó tú wa ká. má jẹ́ àbò sí àwọn èèyàn. má jẹ́ àbò sí àwọn èèyàn ó tú wa ká. àbò sí àwọn èèyàn náà bì kí. ọlọ́mọdé tú wa ká. ètè àwọn alábòsí. ètè àwọn alábòsí. gbé wa lékè. gbé wa lékè ọmọdé tú wa ká. bí ẹ bá dé òṣèṣe kọ̀sábòsí. tí wọ́n bá rí tí wọ́n dá ọmọ pé ń bẹ. bọ́ bá lè yìí tí wọ́n dá létè lábòsí ọmọ pé ń bẹ. kó gbé wa lékè. kọ́lọ̀ ń gbé wa lékè. ọlá tóbi ọlọ́run ọlá àtẹ́ka rẹ̀ ọlá àwọn àfà ọlá àwọn àfà èyí tá a wá ṣe tá à ń dúpẹ́ rẹ̀ yìí ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ má jẹ́ akáwá máa fún bẹ́ẹ̀ má wàá ṣe láṣẹ mọ́ ọlọ́run má ṣe láṣẹ mọ́ èyí tí a bá tún ṣe yóò tún dáa jù yí dáa ṣe lọ. ẹ̀yà kù àbùkọ́kù. àmọ́ nígbà kú láàrin jẹ̀mọ́ àtọmọ fún lọ dúpẹ́ fọlọ́run. bàbá ní ẹnìkan sọ̀rọ̀. nígbà tá a ṣèyàwó kájà mẹ́rìàm a ṣèyàwó ajá àràdà tó láàrin. tó láàrin ni méjèèjì ni. nígbà tí òtijọ́ mẹ́ta yìí wá ń bọ̀ wọ́n wà pé ìyàwó tá a fẹ́ ṣe tó lè lágbára táwọn èyí tá a fẹ́ ṣe. àyà àdàkùnmọ́. fún bí nǹkan ṣe rí. fún bí nǹkan ṣe rí nìsín. bí nǹkan ṣe wọ́n yìí. bí nǹkan ṣe wọ́n yìí. òun ò lè sọ òun ṣàdúrà. àmọ̀ tí sèmi la tí ọ̀wà rí ọlọ́run ni ìyá àdàkùnmọ́. kò ní rẹ̀ náà. kò ní rẹ̀ ọlọ́run o. bàbá tún ṣe mí. bàbá tún ṣe mí. lẹ́yìn tá a ṣe yìí. lẹ́yìn tá a ṣe yìí. yóò tún dáa jù. yóò wà sílẹ̀ mẹ́rin kọ̀ọ̀kan wa náà. gbogbo ẹni ó ti ṣe ọlọ́run níjọ́ bàjẹ́ ẹni ó jẹ gbèsè bẹ́ẹ̀ ọlọ́run bá wa ṣe. ìyẹn kí wá dá ṣe. bá a pẹ́ nìkan lè dá ṣe ni ọ̀gá wa nẹ́bì ni ó dá ṣe. àwọn ọlọ́run ti fi hàn pé wọ́n yé dá ṣe. والذين معه محمد رسول الله والذين معه ẹ̀yin wá lẹ̀dí lẹ̀ máa àwọn náà wá nìyí. látọ̀dọ̀ bàbá mọ̀kádàm járúlà wọ́n lẹ̀dí náà máa wú ni. bàbá aládé ni wọ́n lẹ̀dí náà máa wú ni. bàbá wa lájé. bàbá wa ní Ibrahim. bàbá wa ní Ibrahim. bàbá Imam al-Bushra. bàbá Imam al-Bushra. bàbá òsì òsì ọ̀yẹ́mí.
Bàbá ní gbogbo oyebi tó pín sí. Àwa yìí náà ní ẹwà wọn. Àwa lọ sọ. Àwa náà lọ sọ wọn. Àánú Ọlọ́run ló kó wa jọ. Kò wá ní fi kú ọ̀wọ̀ tú wa ká. Àmọ́délé máa wọ́n kún bẹ̀ nípa Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún wa. Oore lálá, oore lálá. Kí ọmọ jẹ́ àpẹẹlẹ tiwọn náà. Ọlọ́run sì ní dá tiwọn náà. Ọlọ́run sì ní dá tiwọn náà tó. Ló ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. Bá a ti tọrọ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ bá wa náà. Àpúrọ̀fù wa. Ọlọ́run ọba tó ti ṣàánú wọn. Ọlọ́run lọ́mọ mú mi ní. Àmọ́ tá a bá rí wà mọ̀mí lọ́dẹ̀ yẹn náà, mọ̀mí nínú ní àpè. Bàbá Mufti ní bàbá Prof àti kékeré làwọn ti jọ bẹ̀rẹ̀. Bàbá bá ń lọ sí Ẹrúdá ní Darul Ulum. Báwọn bàbá ti kó ń bí. Àwọn àwùjọ ìwọ̀n ní Tògúnbọ̀ ẹsẹ̀ làwọn ó rìn. Àwọn ó rìn lọ àwọn ó rìn bọ̀ ní. Ọba di ìsìnrà. Àwọn tó padà lé kéwú. Ayálàkúnmọ́lá. Bàbá ní báwọn ṣe jọ lò títí nù ní. Kí wọ ẹnìkan wá lò bẹ́ẹ̀. Kọ́lọ̀ ń wá lóhun dé bóhun tí dé. Kọ́ máa wà á bẹ́sẹ̀ yìí. Àìbáwọn ilé yóò ṣe máa wù. Ayálàkúnmọ́lá. Ijó àjẹbẹ̀rẹ̀ tí nǹkan tó lè múlẹ̀. Ijó àbẹ̀rẹ̀ tí nǹkan tàbá ogun gidi. Ọ̀wá sẹ́nu tó yẹ fi mọ́. Gẹ́gẹ́ wá bẹ́ẹ̀ ní pẹ́ẹ́kù ní. Ọlọ́jọ́ ni yóò gùn. Ó sọ iṣẹ́ yẹn di ìfẹ́ wọn lọ́dọ̀ àwọn bàbá àgbọ̀ Ọlọ́run kẹ́mi. Ìjọ tí a wá kí yín fún Mufti. Bẹ́ẹ̀ni. Ibi kan lẹ́kàn ara jòkólẹ̀. Prọ́fù ní. Àwọn táwọn rọ́ọ̀fù ẹ̀. Tí ẹ ti dàìrí kan ṣe. Tí ẹ ti ṣe dàìrí kan ṣe. Ọ̀tá ti wà kíláàsì ní prọ́fù ti jẹ́ kílẹ̀ ìlú ìbọn máa ń pè. Julius German pé ló ti jẹ́ kọ̀ọ̀tẹ̀ jẹ́ kọ̀mpútà lónìí o. Wọ́n ọ̀rẹ́ jẹ́ kọ̀mpútà lónìí o. Lágbà ti wà ní yàrá. Lọ́ọ̀bì lọ Malaysia tẹ́bi lọ gbogbo ẹ̀. Kìí ṣe dàìrí ìkẹsẹ̀ kan. Àmọ́ la pé wọ́n jẹ́ múmi ní. Kọ́lọ̀ mọ́sà ṣe kọ́dàkùn kò ṣe ọlágbára bẹ́ẹ̀ kò ṣe ọlọ́ba ṣe Adam ọlọ́ba alágbàjì ọlọ́ba ṣe kàwádìí dín àdàbì ọlọ́ba tájù ní mọ́mírì tájù ní àdàbì ọba àwọn ẹ̀sìn lóbi wá àgbà ọba àti òṣèlú ẹ̀sìn lóbi wá. Àmín. توبة قبل الموت ووضع الموت والفتى بعد الموت جاوز على صلاة النجاة والسابق يا الفرد والإنسان برحمتك ويالك الموت ويا سامي الصوت اللهم اجعل ما في قلوب المؤمنين بلغ إلى نيات ويسرين سنة من غير يوسف ومرض وسيلة وفقد يا إبراهيم اللهم أرنا حق حقا وارزقنا اتباعه من الباطل الباطل لا قبل حي ولا عباد ولا نعمة إلا وياه وشر مكان كلمات العباد مثل لهم ناشرون نعم الغالبون نعم الغالبون نعم الغالبون ọba ọlọ́run kẹfẹ́ ọlọ́mọ ọjà tó yín ọlọ́mọ bẹ pẹ̀lú yín ọlọ́mọ fi yín lè ọlọ́mọ dá yín dára yín mọ́ fún wa sí kìí sẹ́yìn kí ẹ máa lọ yín gbogbo gbà wọ́n dá yín lóṣooṣù kan gbogbo àjọ tẹ̀lé yín lẹ́gbà fún yín ọlọ́mọ àwọn abẹ́ àwọn àbá Usman dámàláhù ayáta àfọlọ́ ọlọ́run bẹ lọ́hùn bí ẹ bá ní aṣíwájú wájú tínú rẹ̀ ọba rọ̀ tí ó sì jẹ́ ni re
èèyàn ní bàbá tí yàn bára yẹn kí àrò è kò sí bá gbé nù. kò sí bá gbé bọ́ bá mọ̀ kọ́ta lọ bá gbé. nígbà bá ti mọ̀ kọ́ta lọ bá gbélé ọ̀sán sàṣàlá lẹ́nu ara rẹ̀. àmọ́ tí yàn bá ní aṣáájú rẹ̀. bọ́ wà ní gan ní ọmọ ọba wà ń dalẹ̀. bọ́ ọba wà ń dalẹ̀ ilé ó sì mọ wò ó wá. ìwà ilé tí wọ́n lọ́fọ̀ kan tí wọ́n náà balẹ̀. ìwà nílé tí bàbá wa lọ́fọ̀ kan àwọn bàbá wa náà balẹ̀ nídàálẹ̀. ọlọ́mọ ti mọ̀ kó mẹ́ o. bá a fi sọ rẹ̀ sọ́wọ́n. kọ́ dàbò rẹ̀ bò wọ́n. fi sọ rẹ̀ sọ́wọ́n. dàbò rẹ̀ bò wọ́n. fi sọ rẹ̀ sọ́wọ́n. dàbò rẹ̀ bò wọ́n. ọlọ́wọ́lá àwọn tó ṣẹ̀ wálẹ̀. ọlọ́wọ́lá àwọn tó ṣẹ̀ wálẹ̀. bàbá aláwọn gbọ́ lẹ́nu bàbá wọn àgbà oníkìjì pa. kò sí èjì oníjà kanú yín. Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ gbogbo tọ́lọ̀ ń ṣe fún kálukú lóore ọlọ́wọ́ bọ̀ bàjẹ́ kan na àátọ́ ìnàkà ọdún ti di à gbogbo àwọn àbátẹ́nu wá ti kàn wọ́n tá a ṣẹ̀ látọ̀dọ̀ wọn bàbá wa alájẹ́ àgbà ní mọ̀síńgbà bàbá ṣe Adam bàbá alágbàjì àwọn àfọ́ àwọn bàbá tájìlá àdábì dájúlè mọ́mínì bàbá sàdìmọ́nà aké bàbá wọ̀ ẹ̀sìn lébi wá ní lágbàrí kìló mọ́ ní ní kọ̀rọ̀ ní láyé kọ̀ọ̀kan láwọn àgbàlagbà yìí kúlú aláwọ̀ márùn pẹ̀lú bísímílà ọlọ́mbà amọ́ládé bá wọn fi jíṣẹ́ fún wọn. الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Ọlọ́run wọlé agbogbo wọn màmá tẹ wá tara wọn jáde màmá ni mò ń sọ àgbà àti màmá àti bàbá bàbá ní wò ní ti lọ bàbá mufti ní màmá wọ́n máa bẹ dáadáa. ọjà tí wọ́n rà lọ́dọ̀ Ọlọ́run àti kí wọ́n náà pẹ́. torí ọjà tí wọ́n rà lọ́dọ̀ Ọlọ́run yìí àfi kí wọ́n náà pẹ́ àfi kí wọ́n náà pẹ́. Ọlọ́run ó sì jẹ́ wọn náà. Ọlọ́run ó sì jẹ́ wọn náà pẹ́. Ọlọ́run jẹ́ wọn orí iná débi alihamudulilayi. Ọlọ́run jẹ́ wọn orí iná débi alihamudulilayi. torí bá ṣe wà ní nísìn. àyà wọn náà tún máa ṣe kílò. àyà wọn náà tún máa ṣe kílò. àbọ̀lọ́wọ́ wọlé àwọn ẹni Ọlọ́run. wọn ò ní rí àtìsíwájú lára ẹni kankan wa ọlọ́ọ̀lẹ́bí Muhammad àti bàbá àti màmá Ayatul Kursi. صلاة الفاتحة فاتحة وصلاة الفاتحة. اللهم صل على سيدنا فاتحة méjì صلاة الفاتحة. آمين. أبا علي كورو. الله لا إله إلا هو. Tó. Ẹgbẹ́ bá ṣe Usman lọ parí ẹ̀. Ọmọ táwọn bá mufti ṣe ládùúgbò ọlọ́mọsàgbà. Kó wọlé ẹnu àṣẹ, ẹnu àlùbáríkà. Tí wọ́n fi ṣàdúrà náà. Tẹ̀mí tọkàntọkàn dáradára. Fún bàbá wa ṣe Abdullahi ọlọ́kẹ́mi. Ọlọ́mọsàgbà dúrà náà. Ayakumullah. Bàbá ni wọ́n rán yàn sáwọn pé àwọn fẹ́ wálé ni. Àṣẹ pákéjì dáwà nítorí pákéjì wọn fi ṣe dáwà. Pákéjì làwọn fi ṣe dáwà. Pákéjì wọn fi ṣe dáwà. Nítorí
wọ́n ti wọ́n á gbé wá fún wọn wá gbogbo àwọn tí wọ́n tó rán kúnlẹ̀ kan rí fúnra ara wọn ni wọ́n fúnra ara wọn ni wọ́n wá gbé wá. wọ́n á pè mú títọ̀ àbọ̀lọ́n kẹ́mi fúnra wọn náà wá o. àbọ̀lọ́n kẹ́mi fúnra wọn wá o. pákéjì dáwà tí wọ́n mú wá. pákéjì dáwà tí wọ́n mú wá rèé o. wọ́n wá fúnra wọn ni. wọ́n wá fúnra wọn ni. bàbá yìí máa tiẹ̀ bí wọ́n wá fúnra wọn wọ́n ní wàá dá wọn fúnra wọn ni. tọ̀ bí ìwà ara tí wọ́n sọ ń pa wọn láwọn. ara tí bàbá mufti sọ ń pa wọn náà nù ni. ọlọ́ba àdúgbò ẹ̀mí kíkù fún yín. àtàlékún fàyàbalẹ̀. àtàlékún àánú. níbi orí náà dé. wọ́n jọ takú síbẹ̀. yóò tún máa pọ̀ sí i. wọ́n ní àfa àwọn asáàsì ni wọ́n lórí àkà náà. ẹ̀ sì sọ̀rọ̀ wọn ní àyè. àwọn ni wọ́n ní wákà náà. àwọn náà ní wákà náà. pé kọ́ pẹ́ láyé olóhùn ọba jẹ́ pẹ́ láyé olóhùn ọba ẹ̀mí gbígbọ́ ẹ̀mí gbígbọ́ pẹ́ láyé ọlọ́run ọba jẹ́ pẹ́ láyé ọlọ́run ọba jẹ́ pẹ́ láyé ọlọ́run ọba ẹ̀mí gbígbọ́ ìsìnkí àlàáfíà ní ìsọ̀yà jẹ́ pẹ́ láyé ọlọ́run ọba. آية الكرسي لإيلاف لا يؤوده إلى بهم لا تشتاء وسيف يا رب